A'udhu billahi minash shaitani rajim. Bismillahirrahmanirrahim. Ní orúkọ ti Baba, Ọmọ àti Ẹ̀mí Mímọ́. Yorùbá bọ̀, wọ́n ní iwájú iwájú là bá ilẹ̀. Iwájú iwájú ni ìgbín fà sí. Àtèmi àti gbogbo ojú tí ń bá mi wo ètò akọni ìgbà ìwáṣẹ̀ pẹ̀lú àṣẹ Èdùmàrè, iwájú iwájú ni ọlá wọn máa ń lọ. Lénìí a fẹ́ sọ fáyé wípé inú ẹgbàágbèje ọlá tí káàárọ̀ oòjíire ní nípa àṣà àti ìṣe, a fẹ́ mú ẹyọ kan ṣoṣo rẹ̀ nínú òdodo rẹ̀, a fẹ́ fi ayé. Òdodo ìwà Ṣàngó ni àkọlé ètò yìí. Òdodo ìwà Ṣàngó Olúkòso, ọmọ Ọ̀rànyàn. Gẹ́gẹ́ bí tí àwọn òpìtàn fìdí ẹ̀ múlẹ̀ tá a sì lè tọ́ka sí. Aláàfin kan bẹ́lẹ̀ Yorùbá tó lògbà láàrin 1805 sí 1811 tí wọ́n ń pè ní Alaafin Haolẹ̀ Arógangan. Ọba yìí nǹkan mọ́ni gbàgbé ló ṣe nílẹ̀ Yorùbá. Ní ayé rẹ̀, ní àsìkò rẹ̀, ní ìgbà rẹ̀, Basọ̀run kan bẹ tí ń pè ní Àsàmú tí a jọ lùgbà. Basọ̀run yìí ó wá lọ fi ọjà jẹ àáfàá tí a ń pè ní alájẹ ìta tápà ni, ó gbóná púpọ̀. Ìgbà Basọ̀run wá fọlá jẹ àáfàá alájẹ ìta, wọ́n kó gbogbo aṣọ rẹ̀, wọ́n kó gbogbo dúkìá rẹ̀ àti Kùránì ló wá jẹ́ nǹkan tó múmú láyà rẹ̀ jù. Ó bá wẹ̀yì, ó lọ bá Alaafin Haolẹ̀, ikú bàbá yìí, pé bàbá ẹ gbà mí, ara mi rírí. Mo wá sílùú Ọ̀yọ́ láti wá tanná mọ́lẹ̀ ẹ̀sìn ni. Mo wá sílùú Ọ̀yọ́ láti wá gbé Kùránì lárugẹ ni. Ṣùgbọ́n láìpẹ́ láì jìnnà, ní Basọ̀run ló rán àwọn èèyàn rẹ̀ láti wá gbé gbogbo dúkìá mi, wọ́n fọjà jẹ mí. Ó ní gbogbo tí a wá gbé òdùn mi o, bí ó ṣe Kùránì mi bàbá. Kùránì ni ẹ bá ń wá, Kùránì ni ẹ bá ń gbà, Kùránì ló jẹ mí lógún. Aláàfin ní mo gbọ́, ẹ bá ń pe Basọ̀run wá. Jókòó alájẹ ìta, àfá àgbà, àfá òdodo. Basọ̀run bá dé, gba Basọ̀run dé. Ó ní àfá alájẹ ìta, bọ́ ti sọ fún mi lẹ́ẹ̀kan tó sọ lójú ẹ̀ kí n gbọ́. Àfá alájẹ ìta wá tún ń bó ti wí lákọ̀ọ́kọ́. Basọ̀run ṣé bẹ́ẹ̀ ni? Bàbá bẹ́ẹ̀ náà ní jàre, àwọn ọmọ ló wọ́n ṣeré lọ́dọ̀ rẹ̀ ní kó kíní rẹ̀. Aláàfin rẹ̀ rìn, olódà kò burú. Èyí tó ṣe pàtàkì ni pé bá ń fún ní Kùránì rẹ̀. Ó ní gbogbo táwọn ọmọ rẹ̀ kó òun fún wọn, ṣùgbọ́n Kùránì ni bá ń fún. Gbogbo wọn bá túká, ilẹ̀ ṣú, àfá aládé torí Kùránì. Ó ní ọjọ́ kejì ilẹ̀ mọ́, ilẹ̀ tó ṣú, kò rí Kùránì. Irú èyí kí leléyìí, níbo ọjọ́ kẹta wọ́n bá tún fọ́n ọdọ́dọ̀ kú bàbá èyí àṣà Alaafin Haolẹ̀. Aláàfin rí alájẹ ìta, èwo ló tún dé alájẹ ìta? Ó ní bàbá olóyè, ó ní Basọ̀run fún mi ní Kùránì mi. Kò fọ́n Kùránì, ẹ lọ pè wá fún mi. Àṣẹ ni mo pa, àṣẹ ọ̀ká lọ ká fi sọ̀rọ̀, àṣẹ èrèlérè fi ṣe tiẹ̀.
nílùú mi lọ́yọ̀ọ́ ń bí kámárì kí a máa sá àsàmúdé tí ṣe bá sọ̀run bàbá ní kí ló dé tó fi fún ní kúránì ẹ̀ kábíyèsí ààrin ni ẹ̀rí kíni ojú Aláàfin ti pọ́n olódà tó bá lè wá kúránì fún mi bàbá mi àyànràn náà yóò bá wá kúránì jáde nísìn Aláàfin bá wọ́ ẹ̀wù lọ ó pè Ṣàngó lórúkọ tí jẹ́ ó pè láàrin 30 minutes òjò sú níbẹ̀ gàràgà tí àrò sàn báyìí wọ́n gbé kúránì síwájú Aláàfin iná sì sọ láàfin Basọ̀run Àsàmú gbogbo ilé rẹ̀ ló jó pátápátá gbogbo dúkìá ẹ̀ ló ṣòfò akasalika dánimọ̀ Aláàfin ní afá alájẹta gbé kúránì ẹ máa lọ èyí mo fẹ́ kọ́ lọ́wọ́ ṣe ó ti ṣe ẹ wo àṣà Yorùbá ẹ wo ìpìlẹ̀ Yorùbá ẹ wo òdodo kúránì òdodo ló gbé dání títí dòní olónìí nílẹ̀ káàárọ̀ òjíire ò lè ṣe nǹkan èrú kí wọ́n pe Ṣàngó kó má mú jáde nílẹ̀ títí láti 1811 tí Aláàfin Àwólẹ̀ ti wàjà ó wà láyé ni o kò sí láyé ni o tó bá pe Ṣàngó lórí òdodo ó máa ráàánú gbà tó bá pè lórí aburú tàbí lórí àìdá lórí èké yóò pa ọ́ dáhùn ni ìyẹn ló fi já sí pé Ṣàngó ó fi ọlá rẹ̀ ó fi gbé ọlá kùránì lárugẹ torí Ọlọ́run sọ pé láéláé ó ní padà lẹ́yìn olódodo bẹ́ẹ̀ sì ni ò ní sí lẹ́yìn alábòsí ta ní sọ pé ká ròjìrè ò lásà ta ní sọ pé ká ròjìrè ò lódodo kò sí ìrántọ́ Ọlọ́run fún ṣáájú kí kùránì tó dé ní Yorùbá ti ní tí wọ́n fi ń ṣe ẹ̀sìn ṣáájú kí Bible tó dé ní Yorùbá ti ní tí wọ́n fi ń ṣe ẹ̀sìn lórí òdodo ṣùgbọ́n lónìí ńkọ́ ìwọ náà yẹra ẹ wò àtàfà àti pásọ̀ àtàwọn ọmọ ẹ̀yìn ǹjẹ́ ẹdó lórí òdodo mọ́ ǹjẹ́ ẹ̀sọ́ òdodo mọ́ ẹlẹ́sìn ìbílẹ̀ gan-an wọn ò ti dọ́rù òdẹsẹ̀rú kẹlẹ́dọ̀ mọ́ para lẹ́yìn gbogbo wa ṣùgbọ́n kiri kan mo tún fẹ́ káyọ́ mà gbogbo ẹ̀dá tó bá dó lórí òdodo ìwọ̀nba ni ó dààmú mọ́ kọ́lọ́run má dààmú wa lórí ẹsẹ̀ àti ìwà tí Aláàfin Àwólẹ̀ hù sí Àsàmú ó wà lára ìwà tí Àsàmú hù pẹ̀lú àwọn Ọ̀yọ́ jagunjagun tí wọ́n fi dojú ìjà kọ Aláàfin Àwólẹ̀ torí Aláàfin Àwólẹ̀ mo fẹ́ tan náà mọ́lẹ̀ sí àárín yìí dáadáa láàrin ìjà tó wáyé láàrin Aláàfin Àwólẹ̀ àti Àfọ̀njá lọ́kọláya nílọrin tí í ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò kẹfà Aláàfin Àwólẹ̀ gbàrà tó dórí oyè gẹ́gẹ́ bí ìṣe wọn gẹ́gẹ́ bí àṣà àwọn tó ti ń ṣẹ́jú sí mi àárín sì ṣe pàtàkì bó láti ṣe báyìí wọn ò bi Aláàfin léèrè wípé ta lọ̀tá ẹ̀ ẹnikẹ́ni tó bá wù ó dákọ dandan ni wọ́n fọjà jẹ nítọ̀hún ni ṣùgbọ́n gbà bi Aláàfin Àwólẹ̀ léèrè ó ní ọ̀tá mi tóbi ó kàǹkà ìbátan mi ni wọ́n ta lé ń tàn tó àtàwọn onílé kọjú ló bá dákọ Àfọ̀njá gbàrà tó dákọ Àfọ̀njá lọ́yọ̀ọ́ kò sí bá ṣe dáná tí ẹ fi re ò ní jáde bí Aláàfin Àwólẹ̀ ti sọ̀rọ̀ pé Àfọ̀njá ni ọ̀tá òun tí ó fi ní kí Ààrẹ Ọ̀nà Kakanfò kó lọ fogun jẹ Ìwéré Ilé ìlú tẹ́nìkan ò lè ṣẹ́gun kò sì sí bí wọ́n ṣe dé Ìwéré Ilé
tí wọn ò ní pa Àfọ̀njá. Báfọ̀njá sì gbọ́ ó wá sọ di ẹni yára lògùn gbè. Àsàmú Ọ̀ọ́ta àtàwọn èèkàn Ọ̀yọ́ ìní wá gbìmọ̀ pọ̀ tí wọ́n lọ tú àṣírí fún Àfọ̀njá nílọrin pé tálàfíà ó lè sọ ní l'Àfọ̀njá náà wá dira ogun ló fi di pé ní kọ́ tó pa mí èmi náà ní kọ̀kọ́ rẹ́yìn rẹ̀. Ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ tó bá dọjọ́ iwájú aṣọ lọ́kùnrẹ́rẹ́ torí kò sẹ́ni tí ó mọ ọ̀tá ẹ̀ tí ó fẹ́ kọ́ ta òun kó sí kíni kó pa òun kò possible. Ẹ̀bẹ̀ ni ẹja bẹ Ọlọ́run kọ́ ló túnlẹ̀ Yorùbá ṣe kí ọ̀rọ̀ wa kó já sí ẹyọ kan. Gbogbo àìdá ègún ni o ohunkóhun tó bá wò jẹ́ kọ́lọ́run kó bá pa wàhálà Yorùbá rẹ́ torí láti 1811 tí Aolẹ̀ ti wàjà ìní Yorùbá ò ti ṣọ̀kan mọ́ títí dòní. Lẹ́yìn Aolẹ̀ ọba tó tún jẹ là ń pè ní Adébọ̀ òun lò 130 days lórí oyè. Tó bá dọjọ́ iwájú pẹ̀lú àṣẹ Ọlọ́run a máa tẹ̀síwájú. Àtèmi àtẹ̀yin ẹ jẹ́ á gbàdúrà fúnlẹ̀ káàárọ̀ oòjíire kó túbà kó túṣẹ kọ́lọ́run kó jàre tiwa ṣe. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ojú àti etí tó bá mi gbọ́ ètò yìí. Fún kinní kan tàbí méjì ẹ bá mi comment lórí gbogbo nǹkan tá à ń ṣe yìí torí àìrìn ìkórí ó mọ́ mi. Èmi sì jọra mi lójú débi pé ẹnìkan ò lè ṣe mistake. Ṣùgbọ́n gbogbo tá à ń sọ a sọ láti pọ́n ẹnìkan lé a sì sọ láti tàbùkù ẹnikẹ́ni. À ń sọ bí tàn ṣe rí bí tàn ṣe jẹ ni pẹ̀lú ẹ̀rí kọ́lọ́run tó láyé tó lọ́run kó má ba àlámọ̀rí ẹnìkọ̀ọ̀kan wa jẹ́. Ẹ bá mi share programs yìí ẹ bá mi subscribe pẹ̀lú ẹ̀ ká fọwọ́ wẹwọ́ ìlọ́wọ́ fi gún ẹ dẹ̀ pass comment yìí. Ìjẹ́ mi ní Abdulrasheed Ọlátúnjí ọmọ ìyá Súnà nígboro Ìkìrun àgọ́bẹ ńlẹ̀ òbí ẹrú bàbá gbọ́dọ̀ dèrè ìwọ̀n fábàbọ̀ gbọ́dọ̀ tòkòntòrò ọmọ ìjú sínú màrò mú bọnu ọmọ Aláàfin ọmọ arílẹ̀ yẹn ká ọmọ Aláàfin òjò pàṣẹ kẹrẹmọdé ọmọ àtìmọ́ ọmọ kú ọmọ òkú ọmọ àdábàlẹ̀ ọmọ àtìmọ́ òde ọmọ asòkè lẹ́rù kalẹ̀ ire o ó dàárọ̀.